Ìjọ ìsíwájú. Láti ọjọ́ tí a ti ń wá ìní gangan la fẹ́ lè sọ wípé ilé ẹjọ́ ó gbà wá láyè láti move application tí ó ti wà nílẹ̀ látọjọ́ so súnsún tí wọ́n sún síwájú lè ní fún ìdájọ́ lórí àwọn applications láti move lè ní. Kí ni ó ṣẹlẹ̀ nínú ilé tí wọ́n sọpọ̀ tó fún yín níbi wákàtí bíi mélòó kan kí ló ṣẹlẹ̀ nínú ilé torí pé a rí pé ẹ tún jáde ẹ tún wọlé ẹ̀yin àti ẹnìkejì yẹn tún wá lọ ṣe àwọn papers kan wọlé kí ló ṣàlàyé fún wa lẹ́kùnrin rẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé lára àwọn applications tó wà before the court tá a fẹ́ move so the other party sọ wípé ara àwọn nǹkan tí a serve wọn tá a as an exhibit ní pé kó wà fully bó ṣe yẹ kó kún sí so therefore a dẹ̀ béèrè fún ilé ẹjọ́ pé kí ilé ẹjọ́ gbà wá láyè láti reserve wọn ní the other full copies so nǹkan tó ṣẹlẹ̀. Ìgbà wo la wá sún gbẹ́jọ́ sí. Tentatively on the 9th of July. Tentatively on the 9th of July. Ǹjẹ́ ní ìrètí wípé ẹjọ́ yìí ó máa wà ìdájọ́ yà wà in favour of you sir pé ẹ̀yin lè máa borí ìdájọ́. Kò sí agbẹjọ́rò kankan tó máa sọ wípé ẹjọ́ máa wà in his favour or against him not until tí ilé ẹjọ́ bá take a decision because by so doing you will be preempting the court which is not allowed. Okay. So let us wait in respect of that question. Let us wait till on the 9th of July and let's see what come up with. Okay.